múra ṣíṣe ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Ṣé bàbá kúkúrú èèyàn fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí? Bàbá rẹni gbẹ́kẹ̀lé, ṣíṣe là á tẹpá mọ́ṣẹ́ ẹni kókókó. Ìyá àti ẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ̀ ó lẹ́sìn lẹ́ẹ̀kan kí wọ́n ó dáńtọ́. Àmọ́ ìmọ̀ràn mi sí ọ ni pé kó má bójúlé wọn, kó má gbára lé wọn lágbèéjù, nítorí pé o lè jásẹ̀tẹ̀ fún ni. Nítorí pé ohun a ò bá jìyà fún àbí tá ò bá ṣiṣẹ́ fún, o lè mọ́ tọ́jọ́. Ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní bá ní kalẹ̀ tí pẹ́ lọ́wọ́ ẹni. Arákùnrin wa náà, wọ́n ní kí wọ́n kàwé, ó pé ìwé ó tà. Wọ́n ní o múra ṣiṣẹ́, opó ò ṣe opó lè lò ó já o. Wọ́n wá níṣẹ́ kíni, opó ó ṣe yahoo. O wá ṣe yahoo ọ̀n lọ́dún 5, ó ṣe lọ́dún 6, ọ̀ píìkì. Wọ́n wá fìwé lọ, wọ́n fiṣẹ́ lọ, opó ò ṣe. Orí dandan lá o, yahoo náà ni o. Ọ̀yà plus ẹni, torí ẹni tí ò bá mọ bí ẹgbẹ́ rẹ̀ ti ń là yóò sáré kú ni. Bẹ́ẹ̀ ni, ó tọrọ ló sọ. Àmọ́ mọ̀ràn mi sí ọ ni pé ò bá má kanjú tulú ọ̀ràn, nítorí pé kíni ìgbà rẹ̀ kò tó sè lọ́bẹ̀. Àbí wọ́n ti gbàgbé ọ̀rọ̀ àgbà tó ní ìṣẹ́bọ ìṣòògùn, bá a ṣe wáyé páàrí bẹ́ẹ̀ náà là á rí. Kọ́rọ̀ rí ó mọ̀ wá di ẹni tí ó náwó ọjọ́ ọ̀la lónìí, kó má náwó future rẹ̀ in your present. Nítorí pé kíni ayé tó ń wò, ayé mọ̀ balance gan. Àbọ̀rọ̀ mi ò yé ọ, ayé balance. Kọ́rọ̀ rí ó mọ̀ wá di afàgò kẹ́yìn àparò, ohun ojú wa lójú ń rí. Ìmọ̀ràn kékeré tèmi ní tèmi ó gbà ọ́nú o. Ò bá múra ṣiṣẹ́ kó ṣe kó yanrantí. Ò bá múra ṣiṣẹ́, nítorí pé kíni ṣiṣẹ́ jàre òṣì, òṣìṣẹ́ jàre ọ̀lẹ. Kọjọ́ rẹ̀ ó lè tọ́jọ́ lórí ilẹ̀, kó má bàa dẹni àná láàárọ̀ ọjọ́ ayé rẹ̀, kó má bàa dìdàkudà, kó má di abugijẹ. Ìmọ̀ràn kékeré tèmi ní fún ọ nù o. Èmi sọ yìí, mo dúró náà. Ó dàbọ̀, ó dìgbà kan náà. Ire o.